Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, mo kí gbogbo wa o, mo kí gbogbo ilé o, mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyè lóyè, mo ní ẹ káalẹ́, ẹ káalẹ́, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín ní tológun tológun, mo kí yín ní tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Ẹ kú déédéé wòyí, ọ̀dẹ̀ ọdún bí. Ọ̀rọ̀ ló bá mú kó mo rò wá o. Èmi ọmọ yín náà ni. Ọmọ́tádé ṣe ẹfún ṣayọ̀ láti ṣeré ọlọ́fin múlé. Ọmọ súnbà láàlá gbélégbòyè gboyè gbọ́lá ọmọọba kan elérìgì gbẹ̀du. Òṣù àkẹsán ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Ọmọ agbẹ̀bí ayé tán tó tún lọ gbẹ̀bí ọ̀run. Ẹ máa wọlé bọ̀ lórí ètò nígbà ìwáṣẹ̀. Ìgbà ìwáṣẹ̀ lètò. Ẹ máa wọlé mọ́ràbà. Ẹ máa wọlé bọ̀ o. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà o. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, lọ́mọdé àti lágbàlagbà. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀. Ẹ máa wọlé bọ̀. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀ lọ́kùnrin. Ẹ máa wọlé bọ̀ lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ ló bá mú kó mo rò wá. Gbogbo ọmọ Ìjẹ̀bú Òde pátápátá àti gbogbo ọmọ kóòtù òjíire, àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀ ìyànjú yìí ní péréte. Kò ní pẹ́, kò ní mi ní gbàsìkò wa púpọ̀ rárá. Torí tójú bá ń ṣepin, tá a bá yọ ká fi hàn ojú ò ní mọ̀ pé nǹkan tóun ń ṣe ò dáa. Ẹ máa káàbọ̀ sórí ètò. Gbogbo ilé ni mo kí o. Ṣé mo ti wà live ṣá? Ṣé mo ti wà live? Ẹ bá mi wò. Torí very unusual. Mi rí nǹkan kan. Mo ti wà live. Ẹ káàbọ̀. Ẹ máa wọlé mọ́ràbà o. Gbogbo wa pátápátá ni mo kí wa lọ́mọdé, mo kí wa lágbà, mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí wa lóníré, mo kí wa lálejò. Ẹ káàbọ̀ sórí ètò. Ètò mi, ètò wa, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Nígbà ìwáṣẹ̀ lètò. Ẹ jẹ́ ká fi orin ráńpẹ́ yìí ká fi wọlé. Torí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sẹ́ni tó yé. Àfi Lédùmarè, ọba nìkan ló yé. Nítorí gbogbo nǹkan tó ń lọ láàrin ládéládé àti lóyè lóyè ilẹ̀ kóòtù òjíire, ó mà ṣe o. Ẹ̀rù ń bà mí, ominú ń kan mí. Ẹ̀rù ń bà mí,
òmìnú kan mi torí gbogbo awuyewuye tó ń lọ láàrin ládéládé àti lóyèlóyè. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà kí ló ń kan Wasiu Àyìndé ká má ṣe gbàgbé orísun wa. lórí ọ̀rọ̀ ọba jíjẹ? Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà nígbà tí kì í ṣe pé ìdílé ká má ṣe gbàgbé orísun wa. màmá ẹ̀. Ọmọ Tádé ṣe é fún Ṣayọ̀, ọmọ Bátúlá ló ń pè yín o. Ẹ wá jẹ ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn Elédùmarè o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Gbogbo ìgbà náà la gbọ́dọ̀ kọ́lá máa wé gèlè. Elédùmarè Inú dídùn ló móríyá. ọba ṣẹ̀dá ayé o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn. Irúnmọlẹ̀ o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Mo kí gbogbo wa wípé a kú dédé wòyí ọ̀dẹ̀ ọdún bí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, mo kí yín tọ́látọ́lá, mo kí yín tìyìtìyì, mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ̀, mo ní ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀ lètò. Ó mà ṣe o, ẹ jẹ́ ká máa fa ọwọ́ ara wa sókè, ọmọ kóòtù òjíire. Níbo là ń bọ̀, níbo là ń lọ, ọmọ kóòtù òjíire? Ẹ jẹ́ ká fara wa mọ́ra o, ọ̀rẹ́ ò fẹ́ràn o. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Pàtí ò lè nìkan kéré. Ìgbò bá pọ̀ àdìtì. Ẹ jẹ́ ká fara gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú. Èmi náà ṣe kínní fún ọmọ àwọn ìjẹ̀bú fún ẹ̀yin ọmọ Ìjẹ̀bú. fara wa mọ́ra o, ọ̀rẹ́ ò fẹ́ràn o. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Pàtí ò lè nìkan kéré. Ìgbò bá pọ̀ àdìtì. Ẹ jẹ́ ká fara. Ẹ̀yin ìdílé Fúṣengbuwa ṣàgbọ́n lọ ṣe fẹ́ má bínú. Ẹ̀yin ni mo fẹ́ bá Ẹ̀yin ọmọ orí lápapọ̀. ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ yìí tì yìí. Bẹ́ẹ̀ ni Ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní. orúkọ ló ń sọ ní. Ọjọ́ kan ṣoṣo ni ìyọ̀hún ti mọ́. Iyọ̀ ìrì gbogbo wàhálà tẹ̀ fà Òun ní bá alágbára ọdẹ tó fi fìlà périn. alágbára ọdẹ ní Ọjọ́ lọ́wọ́lọ́wọ́ kan yìí. ṣoṣo ni ìyọ̀hún ti mọ́. Òun ní bá alágbára ọdẹ Ló tó fi fi fìlà pẹ́rí. nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún ni. Mr. Wasiu Àyìndé kò sí Ẹ ìtókàn jẹ́ ẹ̀ka Gbogbo ṣèrànwá ẹ̀yin lọ́kàn ṣoṣo. ọmọ Ìjẹ̀bú Òde Wọ́n jù ní èmi ojú ẹ̀. ilé Fúṣengbuwa ṣe. Níbo ló fẹ́ mú wa dé? Èdùmàrè kò mú wa tilẹ̀ lérí. Ọlọ́run á mú yín délẹ̀ ìlérí. Ká gba ọmọra ẹ̀ lágbàá. Kọ́mọdé mọ́ra ẹ̀ lọ́mọdé. Kẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ rẹ̀ wọ̀. Kábúrò mọ́ra ẹ̀ lábúrò. Ẹ jẹ́ ká fara wa mọ́ra o, ọ̀rẹ́ ò fẹ́ràn o.
ọmọ Ìjẹ̀bú Òde pàǹtí òde nìkan òkè o ẹ̀yin ọmọ ọkùnrin Ìjẹ̀bú Òde ẹ̀yin tí àgbèrè kàn ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ yìí. àìjọ ni pọ́nmẹ́jọ níjọ́mẹ́jọ níyà. ọ̀tẹ̀ ò dá nǹkan. ọ̀tẹ̀ ò dá nǹkan ọ̀tẹ̀ tẹ́ gbé sọ̀kalẹ̀ yìí ẹ máa lù sí ìsàlẹ̀ ẹ máa lù sí. ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la kàkà dépò ọ̀la wá gbé fara ta. tẹ́ bá gbé fún Wasiu Àyìndé tí yín bá yín. àbúrò mi ò ní dépò ọ̀la kàkà kó dépò ọ̀la wá gbé fara ta. bẹ́ẹ̀ bá jẹ́ kó Wasiu Àyìndé bá tó bá fowó rà mọ́ yín lọ́wọ́ tí yín bàjẹ́. ṣé yẹn wá dání. ṣé yẹn dá gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde ìyẹn ló lè gbé wa. ìsọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká lẹ́lẹ̀ fi ṣoríire nínú ọ̀rọ̀ yìí. fara wa mọ́ra o ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàǹtí ò lè nìkan gbé bí bó bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. Orin tó bá ètò yìí lọ òun ni mo gbé sí fún gbogbo ẹ̀yin ìdílé tí Fúṣengbuwa Fúṣengbuwa mo kí gbogbo yín, mo kí yín tọlátọlá, mo kí yín tiyìtiyì, mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ. Mo mọ̀ pé ó ti tójọ́ mẹ́ta tí mo ti wá sí orí ètò. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbárùn, ìgbà tí yóò fi mu Fanta, ìgbà tí yóò fi mu mọ́ọ̀tì, ìgbà tí yóò fi mu Coke. Kì í ṣe Coke ó ní bí tàwọn bọ̀dá wa. Ẹ̀yin ìdílé Fúṣengbuwa, mo kí yín tológun, mo kí yín tọlọ́lá. Ẹ súnmọ́ mi kẹ́ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀. Ṣé rí ọ̀rọ̀ ládéládé ó máa jẹ mí lọ́kàn torí pé ọmọ ọba ni mí. Tí mo bá wá rí i pé àwọn kan wá ń péjọ wọ́n ń ṣàlùmọ̀kọ́rọ́ yìí ẹ wá máa jà sórí nǹkan tó jẹ́ pé tó bá bọ́ sọ́wọ́ aráàta ẹ̀sìn gbogbo yín ni. Tó bá fi lè bọ́ sọ́wọ́ aráàta ẹ̀sìn gbogbo yín ni, kì í ṣe fún ẹnìkan. ẹ jẹ́ kí n sọ fún yín ohun tẹ́ ẹ ṣe yìí tẹ́ ẹ fi falẹ̀ yìí tí Wasiu fi lè jáde fóun bẹ́ẹ̀ bá sì ń bára yín jà òun ṣetán láti ṣe kíni láti gbé gẹ̀ẹ́sì. Tí Wasiu bá fi lè gbé gẹ̀ẹ́sì mọ́ yín lọ́wọ́ tí yín bá yín ló bá di gbére lójú gbogbo yín bá ṣe kíni ló bá mọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ìtàn kékeré kan fún yín. Ìtàn mi dorí ò dorí, ó dorí ìdílé kan nílẹ̀ Àwórì. Ẹ jẹ́ kí n sọ pé ìdílé méjì àbí ìlú méjì, ẹ má yẹ kí n pè é ní ìdílé. Àwọn kan ti fi àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ti núra wọn mọ́, ìjà sì ń lọ lórí ẹ̀. Ṣùgbọ́n ẹnìkan sì wà ń bẹ̀ tó joyè adélé, àdúpẹ́. Ṣé wá rí ìkejì tí wàhálà yìí tó ti wálẹ̀ tó ti ju ọdún 10 lọ. Ìyẹn nìtàn ọba Ìkẹjà. Mo bá wọn dá sí, mo tò ó gẹ́gẹ́ bí àwọn alálẹ̀ ṣe ní kí n tò ó. Ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n jẹ́ pé ọ̀bàyéjẹ́. Gbogbo ẹ ti pọ́nṣánpọ̀nṣán ó ti dá wáíwáí. Iwájú wọn kò ṣe lọ, ẹ̀yìn wọn kò ṣe padà sí di bá a ṣe wà lórí ẹ̀ yìí. Lórí ọ̀rọ̀ yìí, àwọn tí wọ́n dìde tí wọ́n jẹ́rìí èké, èyí tó kú ó kúkú oró. Èyí tó yàgbẹ́ sára kú sínú ilé ó yàgbẹ́ sára kú sínú ilé.
èyí tó fọ́ lójú, èyí tó yọ tó ya tó rọ lẹ́pà tó rọ lẹ́sẹ̀ ó wà lára wọn. Nítorí kíni? Nítorí pé wọ́n gbàbọ̀dè fúnlẹ̀, nítorí ìjẹkújẹ. Ẹ ṣọ́ra ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ká ṣọ́ra. Tẹ́ bá ní kò sí nǹkan tó ń já lálẹ̀, àwọn alálẹ̀ wà o. Àwọn wo la lálẹ̀? Àwọn tó ṣekú lánàá ni. Àwọn aláṣekú àná, bí àwọn Ṣàngó, bí Ọya, Ọbàtálá, àwọn alágbára àtijọ́ àti àwọn ládéládé àtijọ́. Àwọn ládéládé láti ìgbà ìwáṣẹ̀. Wọ́n ń jà, tó bá rí i pé kinní yìí ó ti dojú gẹ́. Ẹ káàbọ̀ ìyá mi, ẹ máa wọlé mọ́ràbá. Owó ni mò ń kó, ọlá ni mò ń kó, ìbùkún ni mò ń kó, ọrọ̀ ni mò ń kó, ìṣẹ́gun ni mò ń kó, ààbò ni mò ń kó, ìfọkànbalẹ̀ ni mò ń kó. Màmá mi kí là ń kó? Ògo Jésù Kristi là ń kó. Ẹ máa wọlé ìyá mi. Àwọn tí mò ń sọ yìí, títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn tí Ìkẹjà wọn ò mà tí ì rọ́bà, wọn ò tí ì rọ́bà jẹ. Pẹ̀lú gbogbo bí mo ṣe bá wọn tó, bí mo ṣe bá wọn ṣe gbogbo ẹ̀ tí mo dá sí, tí mo ṣe léyìí, tí mo ṣe tọ̀hún, wọn ò tí ì rọ́bà jẹ. Nígbà tó yá àwọn ìyá kan wọ́n dìde. Ẹ máa olíbẹ̀ o, bàbá mi kì í ti gbé o, ilé wọ́. Wọ́n ṣe kí ni? Wọ́n lọ mú ẹni tí kò tiẹ̀ bá wọn tan lápá, tí kò bá wọn tan, wọ́n lọ yí orúkọ ẹ̀ padà. Wọ́n fi orúkọ bàbá ṣe níbi tá torí pé wọ́n fẹ́ gbógo lé dànù yìí. Ìwọ ò ní jẹ́, èmi náà ò ní jẹ́, kí gbogbo èkó kúkú dànù, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Òun ni mo ṣe ń sọ pé ọmọ kóòtù òjíire, ọmọ Yorùbá, bá a ṣe gbọ́n tó bẹ́ẹ̀ la ṣe gọ̀ tó. Nítorí pé kí ni? A kì í fẹ́ fún olórí láyé olórí. Nítorí pé ó ti jẹ́ni tí kò ti lówó rẹpẹtẹ lọ́wọ́, nítorí pé ó ti jẹ́ ọmọdé, nítorí pé ṣe rí orí wa yìí bá ṣe gbé wá látọ̀dọ̀ Ọlọ́run. Mọ̀rí tí mo rí ọmọ dáke. Ó mẹni tó gbádélé, ó mẹni tó gbé fìlà lásán lé, ó mẹni tí ò tiẹ̀ gbé nǹkan kan lé lórí rárá. Tó bá gbé adélé, ájú ẹ̀fà yóò ní pẹ́ lórí àpèrè kó tó yí dande. Tí àpẹẹrẹ méjì tí mo ṣe yìí tí kò bá ní nǹkan kan, tí ò bá rí ọ̀rọ̀ tó dá bá ẹ̀yin ìdílé kí lẹ ti ń porúkọ ìdílé yín ná, Fúṣengbuwa, tẹ́ ẹ̀ bá rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ̀yin ìdílé Fúṣengbuwa ẹ lè gbọ́n mọ́ láéláé. Tí ẹ wá rí kó bàjẹ́ tí ò bá ti ń ṣèmi, kò ní ṣe lòmíì tẹwá gbé. Tó bá bọ́ sọ́wọ́ Wasiu, ayé yín bàjẹ́ ní Ìjẹ̀bú Òde. Ọmọbìnrin wa gba yín lójú, mo dẹ̀ mọ ẹni tí mo ní. A fi oògùn ṣe, a fi owó ṣe, a gbogbo ọ̀nà tó bá ní ló máa gbà. Ìrẹ̀wẹ̀sì náà á tún gbé lé yín lọ́wọ́ níbi tẹ́yìn tí ń jà. Èmi lókàn, èmi lolórí ẹbí, ìwọ kọ́ lolórí ẹbí, ìwọ làbúrò ẹbí, ìwọ lẹ̀gbọ́n ẹbí. Ibi tẹ́ ti ń ṣe ẹlẹ́yàmọ́léyá. Wasiu ọmọ Èkìtì á wá gbàmọ̀ yín lọ́wọ́ níjẹ̀bú. Kàn-ín ojú yín á wá dá wáyé. Ṣàṣàsí ni, kì í ṣàṣàsí, kò tí ì lọ́wọ́ àṣàsí nínú sìn. Ṣàránsí ni, kò tí ì lọ́wọ́ àránsí nínú. Ó ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹbọ̀ lápò ni, because he has declared himself interested in the post that you people are playing with. That very throne tí Wasiu Àyìndé ọmọ Èkìtì tó bá fi lè jókòó lébẹ̀, àwọn alálẹ̀ ò ní jẹ́ kí gbogbo yín kẹ́ rójú ráyè ṣe ilé ayé. Mo mọ nǹkan tí mò ń sọ. Mi ò ṣépè fún yín, òótọ́ ọ̀rọ̀ ni, òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni pé ká má sọ ọ̀hún. Ní ìtẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ní yọ̀bọ̀kẹ́ tẹ́ ti ń jà. Ìwọ ló lórí ẹbí, ìwọ kọ́ ló lórí ẹbí, wọ́n endorse mi ní kinní kan, wọ́n endorse ìwọ ní kinní kan. Sórí ọmọ kóòtù òjíire ò tiẹ̀ pé ni. Sórí wa ṣé ó jẹ́ sọ pé kí àwọn ọmọ kóòtù òjíire ká má máa ní àròjinlẹ̀. Tó bá ti di ọ̀rọ̀ Olóyèdé,
ọ̀rọ̀ ọlọ́ba dé ọ̀rọ̀ oníkìíní kan ìgbà náà lẹ máa pàrà kóòtù àbílẹ̀ lẹ máa pàrà kóòtù títí tó fi máa bọ́ ọmọ yín lọ́wọ́. Wasiu á jáde fún yín tán nísìnyí tó ti gbé jáde síta póun ní interest lórí ẹ̀ á wá fi gbogbo nǹkan tó mọ̀ gbogbo ẹsẹ̀ tó ní gbogbo ibi tó mọ̀ tanná dé á bá yín tan àtùpà elépo débẹ̀ ó dìgbà tó bá débẹ̀ tán ó dìgbà tó bá jókòó síbẹ̀ tán kára kójú yín tó là wátiwàti awádá wáyé mọ́ yín lójú ẹ̀yin òpònú bágbà ò bá tiẹ̀ mọ rẹ̀ lágbà ṣé kò yẹ kọ́mọdé mọ rẹ̀ lọ́mọdé ṣẹ́yìn ò mọ̀ wípé ó dáa nígbà míì kéèyàn máa jẹ bàbá ọba ju pé kéèyàn jẹ ọba lọ ẹ tó bá yẹ kó jẹ bàbá ọba tó bá jọba ó máa ṣílẹ̀yìn ó máa ṣíbẹ̀ lóní ìlú òní eku òní ké bí eku ẹyẹ òní ké bí ẹyẹ ọmọ èèyàn òní fọhùn bí ọmọ ènìyàn gbogbo ohun tó bá ń ṣe nílùú yẹn ó máa yí dànde rẹ̀ kí ló ń ṣe yín kò ní pẹ́ Fúṣengbuwa ruling house leadership tussle. Ajidagba knocks Lateef Owoyemi's endorsement, says, I'm the chosen olórí ẹbí. Ìyà ń jẹ yín ẹ̀ ń jẹ̀kọ. Ìyà ń jẹ yín ẹ̀ ń jẹ yẹ̀pẹ̀. Olórí ẹbí yìí náà ni. Olórí ẹbí yìí náà ni. Tẹ́ẹ̀dẹ̀ ẹ̀bà rẹ̀ nìkankan tó lè jẹ́ nínú àwọn tó tọ́ sí. Ẹ mọ́ ọmọ kékeré kan nílùú. Àwọn ọmọlẹ̀ akọ́mọ ṣe. Tó bá bọ́ lọ́wọ́ yín ó bọ́ pátápátá nìyẹn mi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lọ kọ ọjọ́ ìní sílẹ̀ pé ọmọ kan tó ń pè ní ọmọ Tádé ṣe fún Ṣayọ̀ láti ṣẹ̀rẹ̀ ọlọ́fínmọ́lẹ̀ ọmọ súnbà láàlá gbélégboyè ògbóyè gbọ́lá ọmọ ọba kan elérìgì gbẹ̀dú èmi ni mo sọ bẹ́ẹ̀ ọmọ káfọ́ pa wàkáfàjà wàkáfọ́ gèdègèdè ọwọ́ wakọ̀dé lè ṣẹ́rí mọ́lẹ̀ oṣù àkẹsàn ni mí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí ayé tó tún lọ gbẹ̀bí ọ̀run eo tí Wasiu bá ba yín bẹ̀rẹ̀ sí ní tan àtùpà kiri ẹ ní rójú ráyè ẹ wá bẹ̀rẹ̀ sí ní sàṣírà yín ẹ kọ sílẹ̀ ọmọ Yorùbá àtàtà ni mí bí mi ò tiẹ̀ bí Yorùbá mi ò tiẹ̀ dán mọ́rán akọ́ mi nílé ọgbọ́n mo lọ́gbọ́n akọ́ mi nílé ìmọ̀ mo nímọ̀ akọ́ mi nílé òye mo mọ nǹkan wò. Kí ló ń ṣe gbogbo yín tẹ́ kì í fẹ́ kí ẹnìkan nídìílé kó ga àfi bẹ́ẹ̀ ṣe máa bà tiẹ̀ jẹ́ àǹdí olórí ẹbí gbogbo wa ló lórí ẹbí ẹni tó bá ti ń jí nínú ilé ẹ̀ tó ti ń fúyàwó àtọmọ ẹ̀ lóúnjẹ olórí ẹbí ni bàbá bùkátà ẹ wá béèrè lọ́wọ́ mi. Abẹ́rù pẹ́nu lásán náà fi ń ṣe olórí ẹbí ni. Olórí ẹbí tí wẹ́ ò bá pé you are just nothing but a non-entity. Olórí ẹbí tí ò bá mọ bá ṣe ń juwọ́ sílẹ̀ you are nothing but a fool. Ẹ má bínú mi ò bú yín o. Ṣé mọ̀ pé mo ti fi tàwórí tèmi náà mo ti kọ́kọ́ fi ṣe àkàjúwe lórí wàá jẹ́ òní jẹ́ mi ò ní gbà èmi ni máa jẹ́ ìwọ kọ́ ló máa jẹ́ ọdún mẹ́wàá ní ìtọ́ ti wà nídìí ẹ̀ kìíní yẹn dẹ̀ ti wá kúrò ní ìdílé yẹn pátápátá ń sìn ó ti lọ sí ìdílé mi ọ̀yì gbogbo àwọn tó wá ṣàbòsí yìí ìtó sínwín ìtí mọ́tò kọlù ìtó rọ lápárọ lẹ́sẹ̀ ìtó jókòó sójú kan nulẹ̀ tó ń yàgbẹ́ ìṣepọ̀rọ̀ títú àṣírí síta mo fi ń fún yín ní òye ni àti ìmọ̀ mo fi ń dá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n sì wà lẹ́nu ẹ̀ ṣe wá rí léyìí tẹ́ wá dáwọ́ lé yẹ̀yẹ́ bíi Fúṣengbuwa tí ẹ bá lè pe ẹ̀dọ̀fúnnú yín
kẹ́ ẹ bá sọ̀rọ̀ tí Wasiu bá bẹ̀rẹ̀ sí ní lọ kọ ẹsẹ̀ káàkiri tó bá bẹ̀rẹ̀ sí lọ kọ ẹsẹ̀ tó ń gbé àtùpà elépo dání bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá pọ́nbélé ni mí tó bẹ̀rẹ̀ sí ní lọ tọ́júlé lóròrù á gbà lọ́wọ́ yín ní ìta wá gbé kòròjú kòráyé á wá gbélé yín lọ́wọ́ àránsí àti àṣàṣì tó gbóná àìsàn tí ò gbóògùn á fẹ́ kan burúkú lù yín tó yẹ pé gbogbo orí yín pátápátá gbogbo ilẹ̀ máa gbàgbé pọ́rọ̀ ọba kan wà lẹ̀ á wá jẹ́ pé ọmọ Èkìtì ó wá jọba lé yín lórí ọ̀yì. Ọ̀túnba Adédòkun Ajígbádà has rejected the recent endorsement of Ọ̀túnba Abdullateef Owóyẹmí as Olórí Ẹbí, head of the Fúṣengbuwa ruling house, insisting ìgbà iná máa bẹ̀rẹ̀ sí lọ kó dọ́kúmẹ̀ntì jáde ṣíọ̀ kẹlẹ̀bẹ̀ wú ẹ̀yìn. Insisting that he remains the authentic Olórí Ẹbí, backed by both court rulings and family endorsements. Court yìí náà ni. Court yìí náà ni. Ńgbà tó ti ní pé tí wàhálà ti ṣẹlẹ̀ nínú ẹbí claim pé ẹ̀yin lolórí ẹbí. Nísìnyí tí nǹkan re tó yí bíríbíríbírí tó ṣe yí kan lé yín bàbá Mr. Olórí Ẹbí ẹ bá inú yín sọ̀rọ̀ kẹ́ má jẹ́ kí olórí ẹbí tẹ̀ ń dù yìí kó torí yín bàjẹ́ kí re fò yín dá nínú ìdílé yín. Hallelujah. Speaking at a press conference in his Ijebu residence on Wednesday without a date, Ajígbádà dismissed Owóyẹmí's endorsement as an event held on Sunday at the Ọ̀túnba Túnwàṣẹ Museum, describing it as an illegitimate and misleading. No date written. That's how I receive it. That's how I receive it, reading as received. According to him, the matter had already been settled by the Court of Appeal in Ibadan in 2024, last year, following a legal tussle that began with a 2018 judgment delivered by Justice A.O. Ashenuga of the Ijebu High Court. He presented court documents spanning 36 pages, showing himself, Owóyẹmí, and Prince Adeleke Adeyemi Olufadi as appellants in the case. Ajígbádà explained that the appellate court's ruling favored the Fúṣengbuwa family, after which Owóyẹmí resigned his position. And listen, Ajígbádà explained, ṣàlàyé, that the appellate court ruling favored the Fúṣengbuwa family, after which Owóyẹmí resigned his position as Olórí Ẹbí. Ṣé rí pé ìdílé kan náà làwọn méjèèjì, ṣùgbọ́n eléyìí lolórí ẹbí, tọ̀hún lolórí ẹbí, ìyẹn nìyà tó ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ yìí o. Wọn ò tí ì sọ pé ní báyìí ni wọ́n fà kalẹ̀ o. Orí olórí ẹbí ni wọ́n sì ń jà sí tí gbogbo ẹ̀ fi máa bọ́ mú wọn lọ́wọ́. My people are so babach. He claimed that he subsequently, emerged as Olórí Ẹbí with the endorsement of the late Awùjalẹ̀ of Ijebu land,
Oba SK Adetono, and formal certification from Ijebu Ode local government. After the appellate court's ruling, the late Awujale personally endorsed me, the man was saying, as I was issued a certificate of endorsement. I will show you the certificate of endorsement by the local government affirming my position. Since then, I've been functioning, that is the fact, the other man, I've been functioning as Olori Ebi of the Fúṣengbuwa family. It is shocking to see a video circulating on social media of Owoyemi being endorsed by people who are not even member of our ruling family. Ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nìyẹn. Owó ló ń sọ̀rọ̀. He said, Ajigbada further stressed that the Fúṣengbuwa ruling house comprises of 8 units, which are Oshinuga, Adekenu, Olúfadí, ẹ má bínú tí mi ò bá pè dáadáa o, Adéṣínbọ̀ Túnwàṣẹ, Adébíyì, Adébẹ̀rù, Ṣénọ́wọ̀, and Òkúyẹdẹ̀wọ̀, ẹ má bínú tí mi ò bá pè dáadáa ní ti bẹ́ẹ̀ ṣe ń pè, mo try Yorùbá mi. Now, he alleged that those backing Owoyemi were outsiders, insisting that his arrival had questionable ancestral ties to Ijebu Ode. Àwọn ṣe rí ẹni tí ó ń pè ní Owoyemi yìí, I know he has to do with Wasiu AYINDE. For him to just come out now and declare himself as Olori Ebi after giving it out last year. Now, because what's in be the man Shoyemi, what's in be Gansin, Wasiu náà jáde pé position yẹn ó interest you, and this anything táwọn èèyàn tí wọ́n claim yìí sí, it's not even the family. Ṣé rí pé Wasiu ti tó iṣẹ́. Tí Wasiu bá fi lè jẹ ọba mọ́ yín lára, tó bá fi lè jẹ ọba mọ́ yín lára, tí ó bá fi lè jẹ ọba mọ́ yín lára, ayé yín bẹ́ sú ẹ, ìran Wasiu ló máa jọba lọ. Àwọn ọmọ ẹ̀ ló máa jọba lọ. Tó bá lọ tó bá bọ̀, orí àwọn ọmọ ẹ̀ ló tún máa padà wá. Wọ́n ti fagilé Fúṣengbuwa, bí báwo lẹ ṣe ń pe Fúṣengbuwa family nìyẹn. Ẹ ti sọ gbogbo kíní di politics. Wasiu is a good politician. Tó bá jẹ yín máyé, ó jẹ yín máyé for nothing. It's out of your stupidity. Ẹ lajú síbẹ̀. Ẹ continue láti máa dragi èmi lólórí ẹbí, ìwọ kọ́ lólórí ẹbí. Ẹ gbàgbé lórí ọ̀rọ̀ olórí ẹbí. Ẹ fa ọmọye jáde láàrin yín. Ẹ fa ọmọye jáde. I know what I'm talking about. Gbogbo nǹkan tí mò ń jà pẹ̀lú àwọn bàbá mi Àwórì lé lórí rẹ̀. A sọ̀pá sí rẹ̀ sí. I'm a true son of the soil. Someone from Idowa. Ṣé rí pé a sọ nínú gbogbo àwọn ìdígi tá a pè. With roots traced to Ìkòrò Èkìtì tó ti bá Wasiu lọ.
cannot suddenly become olórí ẹbí in Ijebu, he maintained. Ṣé rí pé mo mọ nǹkan tí mo ń sọ? Olúwa Ọlọ́run ọba Elédùmarè ń gbọ́. Mi ò tí go through gbogbo kìíní, mi ò tí kà. Mo ṣe ń kà jáde ńsìn ni. Àníṣe tí Wasiu bá fi lè jẹ ọba mọ́ yín lára ní Ìjẹ̀bú Òde, it is finished. He also recalled that during the 90th birthday celebration of Oba Adetono, he represented the Fúṣengbuwa ruling house among the 4 recognized ruling houses of Ijebu Ode, a further confirmation, he argued, of his legitimacy. Supporting Ajigbada's claims, Alhaji Tahib Mabadeje Alaga, head of the Ogbagba Anikilaya ruling house and chairman of the 4 ruling houses in Ijebu Ode, affirmed that Ajigbada remained the only recognized olórí ẹbí of the Fúṣengbuwa family. A ní ẹ gbàgbé lórí ọ̀rọ̀ olórí ẹbí òṣòlórí ẹbí, ẹ mú ọmọ oyè jáde. Wasiu ti lọ gbé ẹnìkan dìde láti Èkìtì. Òun kẹ̀dẹ̀ ní ọmọ Èkìtì ni. Ọmọ Èkìtì ni bàbá ẹ̀. Ìtorí pé ó ń rí jẹ níjẹ̀bú ló ṣe rán rí mọ́bẹ̀. Òun nìkan dẹ̀kọ́ ló kọ́kọ́ máa ṣerú ẹ̀. Àyìndé tó ń jẹ́ náà òun kọ́ ló ń jáyìndé. Ó ní òun fẹ́ máa jẹ́ orúkọ barrister, late barrister ọmọ Agbájélọlá Síkírù Àyìndé. Bóun fẹ́ máa bá jórúkọ, ìyẹn bá ṣe ní kó máa bá òun jẹ́ Àyìndé, òun kọ́ ló lórí orúkọ Àyìndé yẹn. Ó ti ń jalè yí ọjọ́ ti pẹ́. Gbogbo ẹnu ni mo fi sọ. Ọjọ́ ìbí tó ń lò gan, ọjọ́ ìbí ẹ̀kọ́ nìyẹn. Mo mọ ọjọ́ ìbí ẹ̀. Òun lè ṣèkà fún Alhaji Wasiu, Alhaji barrister. Wasiu lè ṣèkà fún Wasiu lè ṣèkà fún barrister. Ó lọ fi ọjọ́ ìbí ẹ̀, ó lọ fi ṣe ọjọ́ ìbí fún kí yẹn lè kú, kóun lè gba position yẹn, but òun ò fẹ́ káyé mọ ọjọ́ ìbí òun. Mo ṣe ń bọ̀, mi ò tí ì dé. If anyone claims to be from Fúṣengbuwa and is not under the leadership of Ọ̀túnba Adédòkun Ajígbádá, such a person is an imposter. Those parading themselves have never participated in our family activities. Ajígbádá is the only authentic olórí ẹbí of Fúṣengbuwa that I know, Alaga stated. Ijebu Esoe Yeroko Eni Jeje Layegba. How are you, my love? Now, Alaga concluded by appealing to members of the Fúṣengbuwa family to remain steadfast and resist attempts by outsiders to hijack the family's structure. Mo ń sọ fún yín kí Wasiu tó lè jáde bóun ní interest. Ó ti ṣiṣẹ́ débì kan ni. Ẹ jẹ́ kí n kàbẹ̀ fún yín. Royal storm in Ijebu land. Eléyìí ló ṣẹ̀ṣẹ̀ jáde lánàá. Tìbí yẹn ti jáde before this one. Royal storm in Ijebu land. King Wasiu Ayinde Marshal. Ayinde is not your name. Kò sí nínú orúkọ ẹ̀. Orúkọ barrister ni. Olóòfẹ́, onífẹ́.
ó dẹ̀ fẹ́ kó máa jórúkọ ẹ̀ kó wọn bá jórúkọ ló ṣe ní kó máa bá òun jáyìndé ṣùgbọ́n dàbí àdá poised for the throne amid Fúṣengbuwa crisis. Nígbà tó ti rí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ròpọ̀. Ìwọ lo lórí ẹbí, èmi kọ́ lo lórí ẹbí, àmọ́ ẹ rí, ìwọ la mọ̀ rí, ó ti ilé olúwẹ̀rí ìgbóná. Èmi náà mọ̀ pé iṣẹ́ ńlá ni mò ń ṣe. Ẹni bá perí mi níbi ibi á bá tọmọtọmọ. Ẹni bá pè mí lódì ọmọ ẹ̀ ló máa dáhùn. Ẹni bá fọwọ́ kàn mí kò fọwọ́ náà ṣe ohun rẹ̀ mọ́. Àṣẹ àwọn àgbàlagbà. Àṣẹ baba ńlá mi Ọlọ́fin Ògún fún mi nírẹ̀. Àdìmúlà Odùduwà. Láti Òtúfẹ̀ àṣẹ. Àṣẹ baba ńlá mi arúgbó Olúfà tí ń tòṣùmàrè. Written by Mogajiwole Arishekola. It reads thus: a royal wind is blowing through Ijebu land, and it carries the sense of history in the making. Hey, King Wasiu. Ó ti ń pèrè ní King. King olórin. Wasiu Àyìndé Marshal, the Fuji music legend. You are not a legend, my dear. You are not. You stole it. And it's been taken back from you. Àwọn òkú ọ̀run ti gbà padà lọ́wọ́ ẹ torí pé ká ló ṣe. Òun ló ṣe rí respect lọ́dọ̀ gbogbo àwọn ọmọ tẹ́ tó àwọn young guys wọ̀nyẹn. Bẹ́ẹ̀ ni. Aya kókó ti nà kí. The Fuji music legend turned royal contender. Royal contender from which angle? If you want to solicit for a position, you have to go to your father's land in Ekiti. In fact, màá rà nínú àkàrà tán bá mú. Ó lè máa jalè kiri kó máa bà tàwọn èèyàn jẹ́ kiri kó máa wọlé onílé kó máa fi bò tiẹ̀ lẹ́yìn kó rò pé ó lè ṣe gbé. Afífìlà péré ọjọ́ kan ṣo ní yìí ẹ mọ̀. What? Close the door, darling. It's not the man many believe will ascend the sacred stool as the new Awujale of Ijebu land, Ododi. Láṣẹ àwọn ládéládé, láṣẹ àwọn lóyè, láṣẹ àwọn àgbààgbà. Ó lè gba ògo ológo kò sáyé ẹ̀. It's not your right. It's not your birthright. I love you, my darling. God bless you. Jẹ́jẹ́ láyé gbà. Kò dá ìkànnì ẹ́. Bó ṣe fi kú òjijì pa Barrister nìyẹn. Ṣebí gbogbo èèyàn ló dẹ̀ ti ń pè, ṣebó fẹ́ kó máa pè kó máa pè lólórin káàkiri, ṣùgbọ́n dẹ̀ ti ń pè lólórin káàkiri yín sìn, ìyẹn ò tútù ẹ.
ìyẹn ò tó ẹ mọ́. Ó mà ṣe o. Ṣé rí ilé ayé yìí, ẹni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn, ẹkún òṣè ìpayín kékeré ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀. So Wasiu lè claim, ó lè claim lórí throne Awùjalẹ̀ to become the next Awùjalẹ̀. Láṣẹ ládéládé, láṣẹ lóyèlóyè, láṣẹ gbogbo àwọn ìyá tó ti fọwọ́ fáwú tó ti fèrègì jobi, láṣẹ àwọn bàbá tó ti fọwọ́ fáwú tó fèrègì jobi, àtàwọn tó ti sùn àtàwọn tó sì wà láyé. Kò ní ṣe ṣe o tó rò fẹ́ fọwọ́ lágbá wọn lójú. Ìtorí ẹ̀ ló ṣe lọ gbé Alábọ̀dé yẹn jáde from Èkìtì tí yẹn náà súré wá síwájú tó wá ń claim ààrẹ àṣọ lórí ẹbí tí wọ́n ti mọ̀. I've been telling people that you are an evil person. Ọmọbìnrin yìí, what is her name? Otobola. She knows you very well. But torí pé yẹn kàn jẹ́ aláriwo èèyàn pàpàpàpàpàpà ó tọrọ wà nínú nǹkan tó ń sọ. Apanilẹ́kúnjayé ni ẹ́. Ẹni tó lọ sí oko tó lóun pa ogún òun pọ̀gbọ̀n tó dẹ̀délé tó tọmọ ẹdìyẹ mẹ́wàá pa títòkò ò bá tiẹ̀ ṣojú wa, ṣé tilé ò ṣojú wa? Bí gbogbo àwọn nǹkan burúkú tó ń ṣe lábẹ́lẹ̀ tá a bá tiẹ̀ mọ̀, ti Wasiu ti Barrister ó ṣojú gbogbo wa. Ìwọ ló lọ ṣe birthday fún káàkiri gbogbo àgbáyé tó dẹ̀ mọ̀ kó gbọdọ̀ ṣọjọ́ ìbí. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣọjọ́ ìbí fún ló bẹ̀rẹ̀ àìsàn yẹn ló gbé dọ̀rùn. Ó wá lówó ló fi ṣe bàbá mèsìkò. Alágbára máa rọra ilẹ̀ ń yọ̀. Let me preach gospel to you. You see, in this life, nothing goes forever. Àdúrà mi fún ẹ Wasiu ní pé kó bọ́ lọ́run pàdé. Kó bá Jésù Kristi kó bá pàdé. Torí tó bá ti ṣe nǹkan burúkú níbì kan, wàá yí sí another ẹ̀sìn, wà níbẹ̀ yẹn ló belong sí. Now that you've claimed that you are a member of Celestial Church of Christ, mo fi ìpè bàbá Ọ̀ṣọ́fà, mo fi dákó fún ẹ láṣálẹ́ yìí, mo ní kó bẹ̀rẹ̀ sí ní gba ìtúsílẹ̀ nínú ìdè Sátánì tó lọ kiri ẹ sí. I don't hate you, but I hate the spirit you are using to manipulate people, to destroy people's life, to steal their joy. See what you've done to all those young musicians. You always claim what is not yours. Ó ti nígbàgbọ́ wípé kò ṣayé tó dẹ̀kù kò kọ̀yàn mọ́ nínú kòtò. Ó kàn mí. Torí tí ẹnìkan ṣo tó bá já kúrò nínú ìgbèkùn Sátánì, àwọn ọ̀run á hó, àwọn ọ̀run ayọ̀. Mo fẹ́ kí ọ̀run hó, kí ọ̀run kún fún ayọ̀ nítorí ilé ayé ẹ̀. Mo fi ìpè bàbá Ọ̀ṣọ́fà lágìjù, mo fi súre fún ẹ láṣálẹ́ yìí. O ní conscience, o ní spirit of contentment pẹ̀lú gbogbo nǹkan tó ti ní nílé ayé ẹ, pẹ̀lú gbogbo jìbìtì tó ti jà, pẹ̀lú gbogbo olè tó ti tà, pẹ̀lú gbogbo nǹkan burúkú tó ti kọwọ́ ẹ̀ bọ̀. Still, you are not satisfied.
mo ní kí ogun ọ̀run kó bá ẹ̀mí burúkú yẹn wí nílé ayé ẹ̀. Kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè yí padà, kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè gbà lọ́wọ́ yàn. Bó kù ṣẹ́jú kínkínní báyìí, àdúrà ẹ̀yin ẹyọ kan ṣo ó lè gba gbogbo àgbáyé là tẹ́niyẹn bá gbà tọkàntọkàn. Ó ní ìròbìnújẹ́ àti ìrora àyà, ó ní ìyẹn lòun kì yóò gàn. Mo fi ìrora àyà mo fi gbàdúrà fún ẹsẹ̀, mo fi súre fún ẹ, mo fi wúre fún ẹ. Pẹ́pẹ́pẹ́ àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ nínú ìjọ mímọ́, wàá bá pàdé, ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ á bá ẹ pàdé. Torí o ti bayé èèyàn jẹ́ jìnnà. O ti lọ dálà sígbò sínú inú ìdílé onídìílé. O wá lo ní interest. Ṣówó yìí náà ṣá. O lọ wo gbogbo àwọn èèyàn tó ti kú sẹ́yìn. Penny sisi wọn ò ní mú lọ. Wà ní kò ṣayé, kò sí ló bá má ṣọ̀run, ìyẹn ò pẹ́ anybody. Ṣùgbọ́n èmi Olúwa tó yan Mọ́tádé ṣe ẹ Fúnṣayọ̀. Mo fi ogun ọ̀run, mo fi dúró níwájú ẹ̀. Pé kó ogun ọ̀run kó bá ẹ pàdé. Kó gba iṣẹ́ burúkú lọ́wọ́ ẹ̀. Kó dákó fún ọkàn ẹ. Kó sọ ọkàn egungun, ọkàn katapila, ọkàn òkúta, ọkàn àṣàmẹ́gun, kó lúwa kó ṣe kíni, kó gé sí wẹ́wẹ́, kó sọ di ọkàn ẹran, nítorí pé ogun ọ̀run á hó, ogun ọ̀run á yọ̀. You are so wicked. Ìtorí nǹkan burúkú tó dẹ̀ ti lọ tójúbọ̀ nítorí gbogbo nǹkan ayé yìí. Ògúngún lọ títí ni. Ewé wà títí ni. Connection wà títí ni. Ìwọ ò mọ̀ pé each time tó bá ti wẹ̀ báyìí, o ti wé ọjọ́ kan kúrò nínú ilé ayé ẹ̀. Tó bá tún ti jí, tó tún ti sùn, o tún ti wé ọjọ́ kan kúrò nínú ilé ayé ẹ̀ tó máa lò nílé ayé yìí. Ṣebí torí pé o ṣì wà láyé ni, mi ní kó kú omi ò pórí ẹ láburú o. Ṣùgbọ́n rántí àti sùn. Rántí àti sùn. Tó bá ti ṣe bí tán, wà wá gbé orin jáde, wà wá fi orin orin tó ti lọ fi ògèdè burúkú kọ, wà wá gbé jáde. Àwọn aláìmọ̀ kan tán létí tí wọn kì í fi gbọ́rọ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fò sókè. Wọ́n á tún máa fi orin yẹn, wọ́n á tún máa kọ síra wọn. You are evil. Ogun ọ̀run á dẹ̀ bá ẹ pàdé. But his rise comes not through an uncontested path. Rather, it emerges from a stormy palace drama in the Fúṣengbuwa ruling house, where deep divisions and bruising court battles have thrown the royal line into disarray. You are the one behind this problem they are having in that family, because you raised that person up. You paid that person up. Ẹni tó dẹ̀ sanwó kókó lọ da ìdílé yẹn rú, ní agbára tí bàbá àti tí ọmọ àti tí ẹ̀mí mọ́, Ọlọ́run á gbàgbára lọ́wọ́ ẹ̀, á sọ di aláìlágbára. Àwọn òkú ọ̀run àtàwọn tó ṣì wà láyé tó fẹ́ fi ọwọ́ lágbá lójú, ẹni tó rán níṣẹ́ yẹn á pàdé oní tiẹ̀ níwájú. Ẹ̀yin tí wọ́n fún lówó pé kẹ́ máa lọ ṣe bí, owó àtán èèyàn ló máa kù. Have a conscience. Owó àtán ènìyàn ló máa kù.
The shocking announcement in a fiery declaration that rattled both palaces and parlors, the Fúṣengbuwa ruling house released a thunderous statement. Let it be known to the Fúṣengbuwa ruling house family, members across the globe, the people of Ijebu land and the Ogun State government, that Ọ̀túnba Monigbuwa of Ijebu land, High Chief Ọdẹ́dòkun Ajígbádá, remains the only legitimate Olórí Ẹbí family head of the Fúṣengbuwa ruling house, and no one else. The message was clear and confrontational. Where the trouble began, the crisis traced its roots back to 2013, following the death of Prince Adébíyì Adéyẹmí Ọbánlẹ́fà, the long-standing family head of the Fúṣengbuwa ruling house. His passing, he passed away, sparked a bitter succession tussle between banking icon Ọ̀túnba Michael Ṣùbọ́mi Balógun and accountant turned politician Alhaji Lateef Owóyẹmí. The Ijebu High Court soon dropped a royal bombshell. Owóyẹmí was not even a member of the Fúṣengbuwa family. The judgment leaned heavily on sworn testimony from the late Awùjalẹ̀ Ọba Síkírù Adétọ̀nà, R.I.P., who revealed Owóyẹmí's roots tracked back to Ìkòrò Èkìtì, far outside Ijebu's royal bloodline. So, what concerns Ekiti with Ijebu? Wasiu. Ọlọ́run á bọ́kàn ẹ̀ pàdé. Ayọ̀ ojú kòkòrò torí olè ló ń dá ẹ láàmú. Nothing else. Àìnítẹ́lọ́rùn. Olè ojú kòkòrò lò. Ẹni tí olè ojú kòkòrò bá dẹ̀ ti ń dà láàmú, ọmọ tó bá ti láti kékeré, ọmọ tó bá jẹ́ gbogbo nǹkan oníkan ló gbọ́dọ̀ máa jẹ́ pé kó máa jẹ́ tiẹ̀, kó máa jẹ́ tiẹ̀. Tẹ́ ẹ̀ bá ti gbà lọ́wọ́ ẹ̀, bó ṣe máa dà lọ́la nìyí. Ọmọkùnrin kan ṣe tí mo bí ni, mò ń kẹ́ ni, mò ń gẹ ni, òun rèé ibi táyé ẹ̀ bàjẹ́ dé ni. Òun ló fi jẹ́ pé kò sí ẹni tí ò lè ba ayé ẹ̀ jẹ́ láti gba nǹkan tó ní. This is what he did to Alhaji Agba. He celebrated his birthday. He did it in America. He did it, I think, in 2 or 3 places in America. He did it here in UK. He did it in France. Then the big one in Nigeria without telling the man that he was going to celebrate his birthday. And you know he must not celebrate his birthday. And you did, just to get him off the way. So, ṣé látọjọ́ tó ti kú yẹn sìn, ẹni tí kú ti nísìnyí, ìwọ ló kú lásìgbò ayé. Ọdún tó fi sílẹ̀, ṣé wọ́n á di ẹ̀mọ́ tiẹ̀? Ó tún ṣe tán, ó tún ní ìwọ ló tún jẹ bàbá mi sìnkú ń bẹ̀, because you know what he did. The stakes of Olórí Ẹbí power. The position of Olórí Ẹbí is no ceremonial role. It is, when late Awùjalẹ̀ signed a document and proclaimed that this person has nothing to do, has no link with Ijebu. Now that he's late, you can come out to lay claim and then push this same person forward because you are from the same place. He is from your father's place.
but your mother is from Ijebu. So ẹ wá fẹ́ ṣe ní ẹ̀wà àdàlú. Olújọ mímọ́ Ọlọ́run bílé wọ Ọ̀ṣọ́fà tí mo nígbàgbọ́ nínú ẹ̀. Nínú ìjọ mímọ́ gbè mí tẹnukọ́. Ó fúnra rẹ̀ ló sọ ọlọ́mọ ṣẹlẹ̀ ni ẹ́. Pẹpẹ méje yẹn mo wá fi kọ́ ẹ lọ́rùn. Pẹpẹ méje, aago ìjúbà, ìwé orin, ìjọ mímọ́, mo gbélé gbogbo ẹ̀ lé ẹ lórí. Èyí tó wá pabambari ẹ̀, Bíbélì mímọ́. Aha, you are even from Ìlúpéjú Èkìtì, not even from Ìkòrò. You see your life? Àní gbogbo abiyamọ ẹ máa yọ ojú kòkòrò kúrò lára ọmọ yín. The position of Olórí Ẹbí is no ceremonial role. It is the king's maker seat. Nǹkan tó ṣe lọ dá. Má gbọ́ mi yé, má gbọ́ ẹyẹ tó ṣe lọ dá sáàrin wọn nìyẹn. The one who guides the process of selecting candidates for the Awùjalẹ̀ stool. You see, that seat is a very, very sensitive seat. Without a legitimate Olórí Ẹbí, a ruling house is like a ship without a captain, drifting at the mercy of political tides. After the court's ruling, the Fúṣengbuwa ruling house unanimously crowned Ọ̀túnba Adédòkun Ajígbádá as the family head. Ọlọ́run á fún yín ṣe. Àwọn ládéládé àná, àwọn ládéládé ìjẹta, àwọn tó kọ́kọ́ fi ọkọ́ roko ilẹ̀ Ìjẹ̀bú Òde, ẹni tó kọ́kọ́ tẹ ibẹ̀ dó, ẹni tó kọ́kọ́ fi ọkọ́ kọ ebè ńbẹ̀, ẹni tó kọ́kọ́ fi àdá gé igi ńbẹ̀, apẹ̀rẹ̀ tí wọ́n kọ́kọ́ fi kó nǹkan ọ̀gbìn níbẹ̀ á fún yín ṣe. Ọ̀túnba Adédòkun, ládéládé á fún yín ṣe, lóyè lóyè á fún yín ṣe. Ọmọdé tó kọ́kọ́ bí níbẹ̀ tó kọ́kọ́ ké wẹ́ẹ̀ á dìde á rọ̀gbà yín ká. Ibi ọmọ àkọ́kọ́ tí wọ́n rì mọ́lẹ̀ nínú ìlú yẹn á dìde fún yín, á jà fún yín. Àpótí yẹn ò ní di àwọn ọ̀bàyéjẹ́ ènìyàn. Àṣẹ ọ̀run ògùn kò yí padà. Lẹ́ẹ̀kan sí, mo gbé pẹpẹ méje the Celestial Church of Christ, because you claim to be a member of Celestial Church of Christ and claim that you have churches, parishes. Gbogbo ohun tó ní point tó níka tó lẹ́ka nínú ṣẹlẹ̀ tí à ń lò, tí wọ́n sọ̀kalẹ̀ fún bàbá Ọ̀ṣọ́fà tó dẹ̀ fi lé wa lọ́wọ́, mo mú gbogbo ẹ̀ mo dà sí ẹ láyà Wasiu. Mo ní kí ọkọ ẹ kó bẹ̀rẹ̀ sí ní ìjẹ́rìí. Àṣẹ ọ̀run ògùn, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. I remain your host, Olúwatóyìn Ọbátọ́lá, darling Tineke ọlọ́mọ plenty. Lady Evangelist ni mí o, ṣùgbọ́n Ọmọ́tádé ṣe la mọ̀ mí sí. Ọmọ́tádé ṣe ẹ fún ṣayọ̀ láti ṣeré ọlọ́fimúlẹ̀ lórí ètò nígbà ìwáṣẹ̀. Èní ní ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2025. Ọ̀fàfà, afárẹ tèmi wá fún mi ọ̀fàfà.
Lẹ́ni ọjọ́ kẹfà ọ̀fàfà afáre tèmi wá fún mi ọ̀fàfà. Lónìí ọjọ́ kẹfà ọ̀fàfà afáre ti yín wá fún yín ọ̀fàfà. Bẹ́ẹ̀ ni oṣù kẹsàn-án gbogbo ohun tó kàn mọ́ ọsàn ó máa ń sàn ni. Igbó ọsàn ọsàn là á pè é. Ewé ọsàn ọsàn ni. Igi ọsàn ọsàn ni. Apẹ̀rẹ̀ tá a fi kọ́sàn apẹ̀rẹ̀ ọsàn náà ni. Èpo ọsàn ọsàn ni. Hóró inú ọsàn ọsàn ni. Á sàn fún yín, á sàn fún mi, á sàn fún gbogbo wa pátápátá. Èmi ni Ọmọ́tádé ṣe Fúṣayọ̀ láti ṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀ ọmọ Súnbà àlá àgbélégboyè ògbóyè gbọ́lá ọmọọba elérìgì gbẹ̀dù ni mò ń kí wa wípé ó tún dìgbà kan lórí ètò nígbà ìwáṣẹ̀ ká sùn láyọ̀ o. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Gbogbo ẹ̀yin tèmi orí YouTube mò ń gbádùn yín bàjẹ́. Ẹ bá mi pín ètò yìí. Ẹ bá mi pín fún gbogbo àwọn ọ̀rẹ́ yín tẹ́ ẹ mọ̀ tó jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde pé Ọmọ́tádé ṣe tún ti gbé ètò wọn dé. Kàn bá mi pín káàkiri, kàn bá mi kí gbogbo wọn kàn bẹ̀rẹ̀ sí ní lọ sínú àdúrà, kàn bẹ̀rẹ̀ sí ní lọ sínú ìwúre ní ìdájí pé kí Jésù kó fọwọ́ tọ́ ọkọ Wasiu kó lè fi wọ́n sílẹ̀ kó jẹ́ kó ṣe ilé ayé wọn. Àṣẹ ọ̀ràngún kò yí padà. Jésù ló wà wá. Àmín. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Ó dìgbà kan náà. Bámi Abímbọ́lá mo kí yín ẹ káàbọ̀. Ìyá mi ìtùnú gbogbo yín. Yèyé àròlé Oòduà mo kí yín o. Roslyn Ògúnṣọlá Bello mo kí yín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Akínṣọ̀wọ́n Peters Bámidélé mo dúpẹ́ lọ́wọ́ yín. Rẹ̀mílẹ́kún Ọláṣẹ́yìndé God bless you. Ọbáfẹ́mi Ọdẹ́sànyà gbogbo yín pátápátá ni mo kí. Ẹ̀yin tí kinní yẹn tó ti hangi sókè torúkọ yín ti roll lọ sókè gbogbo yín pátápátá ni mo kí. Olúwọlé Ọlábísí mo ti morúkọ yẹn dáadáa many times. Mo kí yín ẹ ṣé. Ìyá mi owó ni mò ń kó, ọlá ni mò ń kó, ìbùkún ni mò ń kó, àlàáfíà ni mò ń kó lórúkọ ti bàbá àti ti ọmọ àti ẹ̀mí mímọ́. Ìbànújẹ́ ó kéré pọ̀ kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tiyín ní àwọlé sùn yìí. Ọwọ́ ọlọ́wọ́ kò ní yí wa lẹ́gbẹ̀ẹ́ padà. Wọn ò ní jálẹ̀kùn mọ́ wa lórí. Wọn ò ní gbé wa gbójú fèrèsé jáde láṣẹ Èdùmàrè. Àwọn ọmọ wa ewúrẹ́ ni wọ́n mọ́lé olódì. Níbi tílẹ̀ ti lójú wọn ò ní rìn bẹ́ẹ̀. Wọn ò ní rógun agbénipa. Wọn ò ní rógun gbọ́mọgbọ́mọ lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́. Àṣẹ Èdùmàrè. Láyọ̀ o.